Famous on the miss. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé aburúmáṣe ìjẹta ẹkùn ọkọlá bá kẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá òun náà ní táyé máyà tàmí àgbáyé òun lèmi gan ń gbọ́. Abọ́láńlé ọmọ ọgbọ̀n làwẹ̀ tí mo bá rántí ikú omijé àgbọ̀n lójú mi ẹ̀wọ́ sì máa bà mí lọ́jọ́ kọjọ́ o. Àní tí mo bá rántí àsàrà ìlú omijé àgbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lójú mi àṣẹ ìgbàlá ní ẹnìkan ò lólé ayé gbó ló fi jẹ́ wípé tó bá ṣe pa àjùkú láyé bóyá àbá bá Muhammadu òjíṣẹ́ ńlá àní tó bá ṣe pé àbá kú láyé bóyá àbá bá Jésù Kristi ọmọ Màríà ẹni tó bá máa gbé kó bá mi ṣèdárò àárọ̀ lè sí màlùkò kó bá mi ṣèdárò sùn ẹni tó bá mọ lékèlèké kó bá mi ṣèdárò ẹfun ènìyàn tó bá mọ rírì Ọlọ́run lára Dr. Síkírù Àyìndé Barrister ọbọrin kó bá mi ṣèdárò ẹni ire tó lọ ọdún lọ́jọ́ tí mo gbọ́ kú Barrister Aláàjì Àgbà lọ nílẹ̀ yìí ó pọ́dún mẹ́wàá múná di gbére o ó dárìnà kò ó tún dojú àláká tó rẹ́ni tó ń jọ ní Èdùmàrè bá mi ṣàlékún ìkẹ́ fún Barrister Arábùṣọlá o mẹgídà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ó yá gbóhùn sókè a fẹ́ gbọ́ ọ lóde gẹ́gẹ́ bí ìṣe rẹ ohun ò ní kan létí ọmọ aráyé láéláé ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. Barry Wonder, Síkírù is dead and gone forever. We shall never forget you. Barry Wonder, Síkírù is dead and gone forever. We shall never forget you. Fuji prophet, creator, Fuji originator is dead and gone forever. We shall never forget you. Barry Wonder, Síkírù is dead and gone forever. We shall never forget you. This music so meaningful, it's full of emotion. It has made so many impact in the lives of our people. Barry Wonder, Síkírù is dead and gone forever. We shall never forget you. Let's gather and pray for late Alhaji Barrister. He shall set free from sufferings, may he rest in paradise. Barry Wonder, Síkírù is dead and gone forever. We shall never forget you. Ọ̀kọ̀ọ̀kan ni ó la máa lọ sọ́run alákejì. Ọ̀kọ̀ọ̀kan ni la máa lọ sọ́run alákejì. Ahmed Ọlọ́ládé Àkànbí Barry 2 ọmọ túsà lẹ́rìn kò ṣe mo dúpẹ́ ẹ̀yin náà dàgbà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí Ahmed Ọlọ́ládé sọ òyìnbó ni wọ́n fi sọ ètò wa yìí ẹwà Yorùbá sì ni àmọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ onílàákàyè wà ń bẹ ọ̀rọ̀ tó gbọ́gbọ́n ọ̀rọ̀ tó ní ìtumọ̀ tó rẹwà ó wà níbẹ̀. Alhaji Síkírù Àyìndé Barrister ẹ kúkú ti mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣe mi ò ní ṣètò kí n má ṣe bá Ọlọ́run ọba lára àwọn ẹ̀kọ́ táwọn àgbàlagbà ń kọ́ mi ni lára àwọn ẹ̀kọ́ tí mo kọ́ látọ̀dọ̀ àwọn onímọ̀ ni lára àwọn ẹ̀kọ́ tí bàbá tó bí mi lọ́mọ àti ìyá tó bí mi lọ́mọ tí wọ́n kọ́ mi ni gbogbo nǹkan tí ẹ bá fẹ́ dáwọ́lé kò gbọ́dọ̀ yọ tọ́lọ́run ọba sẹ́yìn mo ṣe bá Ọlọ́run ọba Elédùmarè ọba àná ọba èní ọba ọ̀la ọba tó ti dá mi tó mọ̀ mí kó tó dá mi sínú kòtò ọba tó mọ̀ mí tó dá mi sínú kòtò ọba tó jẹ́ pé òun náà ló tún mọ̀ mí tó jẹ́ pé òun náà ló tún dá mi
òun náà ló tún wà pẹ̀lú mi nígbà tí n bá padà sínú kòtò. Kábíyèsí Elédùmarè o, mo ṣèbá Ọlọ́run ọba Elédùmarè. Èmi ọmọ yín náà ni Arábù Ìṣọ̀lá, megídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ akúrú má ṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀, tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tepọ́n, tọrọ gangan wá mú mi tẹ́ kòkòrò. Èmi lọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún. Èmi gangan lọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò. Èmi lọ́mọ ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó bẹ lágbàáyé. Ọmọ oníṣàgá lèmi, Ìṣàgá Òkúmasè, ọmọ akéré owó tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá, ilé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ọmọ Yésù bá gbóṣe ìlọ ládòdò nípínlẹ̀ Ògùn. Ìgbésà nìyá tó bí mi lọ́mọ. Ọmọ Àjànórò, ọmọ Sàláwù agbére, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ̀ àmìrò èsè, ọ̀gbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi, ọmọ Olúbà Mẹ́sì, ọmọ Àjànà ńlá lóde Ègbé. Ìyá mi ẹ̀gbọ́n Àjànórò ní gbogbo Ìgbésà káfàtà alájà màmá Arab. Àtúntìdé sórí ètò tèmi Ẹwà Yorùbá lẹ́tọ̀, ètò lẹ́wà Yorùbá. Èmi pẹ̀lú àwọn èèyàn mi náà làkútù jọ wà ń bíbá yìí bá a ṣe ń ṣe ní gbogbo ìgbà ni ẹ̀. Ọlọ́wọ́ bọ́tìnì wá wà ń bíbá yìí pẹ̀lú wa tí wọ́n ti ń ṣe kó lè da látàárọ̀. Ayọ̀pọ̀ ọmọ Towólawí, orin yẹn akọ̀kì ẹ̀ dàgbà ẹ̀yin náà sì ní tágbà ní. Bákan náà ọmọ Bọ́láńlé ọmọ Ọgbọ̀nlàwẹ̀, Adéníkẹ́ ọmọ wọn níṣẹ́rí oṣù Àkẹsàn, òun náà wà ń bíbá yìí pẹ̀lú mi. Akéwìọlà ẹ̀kúkú ti gbọ́ kí n tó gbọ́, àdúrà wa gbà. Bákan náà ọmọ Làbákẹ́ aya Ògúnlẹ́yẹ ajá Simiat, àwọn náà ń bẹ bíbá yìí. Badrat Azeez, àwọn náà wọ́n ń bíbá yìí káàjọ wà nílé agodo. Ètò wa tèmi ìdánilẹ́kọ̀ọ́ gidi ni, ìrántí ẹni rẹ ni, ìrántí akọni ni tá a fi dára wa lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tèmi. Nínú ìlànà ti ẹ̀sìn Islam, àwọn àfọ́ onímọ̀ kan wà tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe ìrántí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, ẹ bá mi yòǹbó ànábì tẹ́ wà ní lébẹ̀, àtẹ̀yìntẹ́ jáfa àtẹ̀yìntẹ́ jáfa, ẹ bá mi yòǹbó ànábì sallallahu alaihi wasallam. Tí wọ́n bá fẹ́ ṣe ìrántí òjíṣẹ́ ńlá, àwọn kan mo máa ń gbọ́ tí àwọn kan máa ń sọ yí pé àwọn ń ṣe mọ̀lúdì nàbí, àwọn kan sọ pé àwọn ń ṣe sírátì nàbí. Mo máa ń gbọ́ tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n wá ní kí ni ìtumọ̀ gbogbo ẹ̀ náà, ṣèbọ́ ọjọ́ bí ànábì ni. Wọ́n ní ó yàtọ̀. Àwọn tó ń ṣe mọ̀lúdì nàbí wọ́n ṣe àjọ̀dún ọjọ́ tàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam ní pé wọ́n táwọn ṣe ni ẹ̀. Àwọn tó ń ṣe sírátì nàbí wọn kọ́, wọ́n ní àwọn èèyàn ń ṣe ìrántí ọjọ́ tàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam ní. Méjèèjì ló wá níyàtọ̀. Tá bá ń ṣe ìrántí ẹnìkan, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ látara irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni. Ìgbé ayé tẹ́nìyẹn lò, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ látara ẹ̀ ni, káwa náà lè rí múlò nígbé ayé tiwa. Tí mo máa ń sọ kíníkan fún wa yí pé àná láti ń ṣiṣẹ́ ìní sílẹ̀, èní láti ń ṣiṣẹ́ ọ̀la sílẹ̀. Àwọn tó ti ṣiṣẹ́ ìní sílẹ̀ tí wọ́n ti ṣe látàná, ẹ jẹ́ ká máa rántí wọn, ká máa fi kẹ́kọ̀ọ́ ni. Àjọyọ̀, kájó, kálùlù, kámú, ìyẹn kọ́ ni. Àmọ́pò tí àwọn ènìyàn tá à ń ṣèrántí, àmọ́pò tí wọ́n wà, àmọ̀ye tí wọ́n wà. Bóyá ní ìdẹ̀kùn Ọlọ́run ọba ni wọ́n wà, bóyá ní ìnira ni àmọ́ a gbọ́dọ̀ tún dákùn ìnira wọn tó bá jẹ́ ìnira ni. Tó bá jẹ́ ní ìdẹ̀kùn Ọlọ́run ọba náà wà, ó yẹ ká tún máa ṣe àlékún ìdẹ̀kùn yẹn fún wọn ni, torí pé ohun tó ń ṣe sílẹ̀ láti fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ la fẹ́ kọ́ra wa lénìí, ìránnilétí ni. Olóògbé dókítà Alhaji Síkírù Àyìndé Balógun, tí gbogbo wa mọ̀ sí Barrister Barry Wonder, Alhaji Àgbà Akin Bọ́bagúnwà MFR. Wọ́n pé ọdún 10 gẹ́rẹ́gẹ́ tí wọ́n fi ayé sílẹ̀. Ṣé bí ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kejìlá ọdún 2010 ni wọ́n dágbére fáyé ó dìbò ṣe. Àwọn náà la fẹ́ fi bá ara wa sọ̀rọ̀ lénìí. Ìlú Èkó ni wọ́n bí wọn sí, ọmọ ìlú Ìbàdàn ni wọ́n, ṣùgbọ́n nígbà tí wọ́n máa kú kọ́, wọ́n kú sí ìlú òyìnbó. Orúkọ ilé ìwòsàn yẹn ò lè parẹ́ láéláé. Ilé ìwòsàn yẹn tí lógo lọ wà kò lè parẹ́ láéláé. St Mary Hospital London náà kú sí. Alhaji Àgbà, mò ń bọ̀.
àgbà tá a bí ní tìyanu alájà àgbà tó gbélé ayé tìyanu alájà àgbà tó kú tìyanu. gbélé ayé alájà àgbà wọn gbélé ayé wọn dẹ̀ rí ilé ayé gbé wọn lówó wọn lọ́lá wọn lórúkọ wọn lókìkí bẹ́ẹ̀ ni wọ́n sì bímọ wọ́n sì tún sin Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Dr. Sikiru Ayinde Barrister mo máa ń ro kíní kan nínú ọ̀rọ̀ wọn bí mo ti ṣe wà yìí arábù ìṣọ̀lá mi gídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ò rí mi lójúkorojú rí bẹ́ẹ̀ mi ò rí wọn lójúkorojú rí ṣùgbọ́n láti kékeré mi ni mo ti nífẹ̀ẹ́ sí wọn nífẹ̀ẹ́ wọn ti wà lọ́kàn mi níjọ́ kan máa ṣe pàdé bàbá yìí ṣùgbọ́n lọ́wọ́ kádàrá alájí àgbà gẹ́gẹ́ bí ètò wa Ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá ohun tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí òwe ni gẹ́gẹ́ bí ìṣe wa tó nírèsè bá kọ̀ tó lóhun ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun láéláé òwe ni ṣùgbọ́n a ṣe àwọn òwe yìí wá nítorí alájí àgbà fúnra ẹ̀ ni láti lè fi ṣèrántí láti lè fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ nígbé ayé tí alájí àgbà lò bọ́mọdé òkú bá tàn ṣèbó bàrùbá àrùbá sì ní bàbá àtàn. gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ tó ní rèsè bá kọ̀ tó ní òun ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun láéláyè òwe ni nínú ìtàn àtẹnudẹ́nu a gbọ́ wípé òwe yìí ìtàn kan ló bí òwe yìí tó bá rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ mo ti sọ wípé àrọ́bá ni bàbá àtàn ìtàn àtẹnudẹ́nu dẹ̀ ní Yorùbá ń lò látẹnu lágbájá sí lágbájá ṣùgbọ́n ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe déédéé ẹ máa gbọ́ bówe náà ti lọ rèé ká tún fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ gbogbo alamọ tó ń pè ní igbá fífín ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa lamọ tó ń pè ní igbá fífín mi ì bá ṣe àwọn ẹ̀là ohun tó ń pè ní igbá fífín ṣùgbọ́n nítorí ààyè àtàsìkò tí ó jẹ́ pé mo kàn fẹ́ ká di àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan mú nínú ẹ̀ igbá fífín ó jẹ́ iṣẹ́ pàtàkì tó wà tí a máa ń ṣe nígbà láéláé pàápàá jùlọ ní Ọ̀yọ́ ilé tá à ń pè ní Ọ̀yọ́ láéláé igbá fífín ó jẹ́ àwọn iṣẹ́ pàtàkì iṣẹ́ gbajúmọ̀ iṣẹ́ yìí ó dẹ̀ wọ́pọ̀ ní àwùjọ nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń fi gbá yìí wọ́n máa yan ààfin láàyò láti máa súnmọ́ tòsí ààfin Aláàfin Ọ̀yọ́ láti máa súnmọ́ bẹ̀ láti máa ṣe àwọn iṣẹ́ wọn. Ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá. Màá ṣe rere láyé mi màá ṣe rere gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ àwọn tó jẹ́ fígbáfígbúra yìí wọ́n máa ń farabalẹ̀ láti súnmọ́ ààfin láti máa lọ fígbá wọn ẹnìkan wà lára wọn tó ń fígbá yìí lára àwọn ẹbí tó ń fígbá yìí òun ni wọ́n ń pè ní onírèsé igbá fífín yìí ó rọ̀ ọ́ lọ́rùn ó mọ̀ nípa igbá fífín yìí dáadáa dójú àmì tí gbogbo ìlú dẹ̀ máa ń gbé sàdánkátà fún nítorí pé Ọlọ́run bá fi rọ̀ ọ́ lọ́rùn àti pàápàá kí wọ́n tó bí onírèsé sílé ayé nífà ti sọ̀rọ̀ nípa rẹ̀ wípé tí wọ́n bá bí o kó gbìyànjú ọ̀nàkọ́nà tó ń kó wà àyíkáyé tó ń kó wà ibikíbi tó ń kó wà iṣẹ́kíṣẹ́ tó ń kó yàn láàyò ó gbọ́dọ̀ mú igbá fífín ó gbọ́dọ̀ mú mọ́ṣẹ́ tó dẹ̀ gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà tó dẹ̀ gbọ́dọ̀ yàn láàyò. gbogbo orin alájí àgbà wáàsí ni gbogbo orin alájí àgbà ìkìlọ̀ ni gbogbo orin alájí àgbà ọgbọ́n bẹ́ẹ̀
tí kò sí àṣàdànù àti Alhaji àgbà bá tún ṣe ẹ̀fẹ̀ ẹ̀ẹ́dún rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀. Alhaji àgbà. báyé ń gbógun ẹ̀yà máa wò wáre báyé ń dìtẹ̀ ẹ̀ṣá máa wò wáre àbábàbọ̀ tó níṣẹ́ owó ti dá mi lójú. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀dá là báyé ń gbógun ẹ̀ṣá máa wò wáre. Mo ń bọ̀ ọ̀rọ̀ Nàìjíríà kọ́ la fẹ́ sọ lẹ́ni Alhaji àgbà ọ̀rọ̀ Nàìjíríà kọ́ la fẹ́ sọ mo ń bọ̀. Onírèsè ó wà lára àwọn ẹbí tí wọ́n fi gbá ní ààfin Ọ̀yọ́ lásìkò ìgbà náà ṣé wọ́n ti bí ó ti dàgbà ó ti ń fi gbá gẹ́gẹ́ bí ohun tí Ifá ti sọ sílẹ̀ kí ẹ mọ̀ pé àwọn ayé àtijọ́ ohun tí wọ́n bá ti sọ nípa èèyàn tàbí wọ́n ti àkọsẹ̀jáyé tó bá ti sọ nípa ọmọ tí wọ́n bá bí àwọn òbí máa ń gbìyànjú láti tẹ̀lé ìlànà yẹn láti ṣẹlẹ̀ lórí tí wọn dẹ̀ ní jẹ́ kí ó yingin tó bá ti gbọ́ nǹkan torí pé wọ́n ní ìgbàgbọ́ nínú Ifá lásìkò ìgbà náà. Mo máa ń sọ kíní kan yìí pé gbogbo ẹ̀dá èèyàn tó lọ́wọ́ bá dá pátápátá ló nígbàgbọ́ ohun tó ní kálukú gbàgbọ́ lóṣọ̀tọ̀ọ̀tọ̀ ìlànà tí wọ́n bá ń tọ̀ ìwọ tẹra mọ́ kó rẹ̀ nígbàgbọ́ nípa ẹ̀ ìwọ má ṣàbòsí pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ Alhaji àgbà ẹ tún gbóhùn sókè ẹ kúkú ti sọ̀rọ̀ nípa kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kẹ́ ẹ tó lọ. Ìfẹ́ ní agbára kí àmọ́ kọ́ mo sọ lẹ́ẹ̀kan pé mi ò rí Alhaji àgbà rí mo nífẹ̀ẹ́ wọn jù nígbà tí mo gbọ́ pé Alhaji àgbà kú a fẹ́ lọ ṣe ìgbáradì láti ṣe ètò orí ìtàgé kan ni ayẹyẹ ètò orí ìtàgé kan wá fẹ́ ṣe ìgbáradì táwọn ń pè ní rìhásà lásìkò ìgbà náà ni mo gbọ́ pé Alhaji àgbà kú irọ́ ni àbó òótọ́ eré ni àbírọ́ àmì ìjọ lọ́ládé yìí ni mo kọ́kọ́ pé nítorí pé mo mọ̀ dáadáa mo sọ pé òwúrọ̀ ń gbọ́ bẹ́ẹ̀ o mo bá pe bàbá lábẹ́ ọ̀run lásìkò ìgbà náà ẹgbẹ́ mo máa gbọ́ pé báyìí báyìí irọ́ ní bẹ́ẹ̀ ni o Alhaji àgbà kú mi ò lè rí nǹkan kan ṣe mọ́ mo ń sunkún ni kódà bí ìgbà tó jẹ́ bàbá tó bí mi lọ́mọ ni ó tẹ̀ jẹ́ pé bàbá mi náà tó ti kú nísìn bàbá mi ò tí kú nígbà náà mo ń sunkún yọ̀bọ̀ torí pé Alhaji àgbà mo nífẹ̀ẹ́ wọn jù. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ tó nírèsè bá kọ̀ tó lóun ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun. Lásìkò ìgbà náà àwọn òyìnbó Europe wọ́n ṣe àbẹ̀wò sílùú Ọ̀yọ́ wọ́n wá ń káàkiri láti wò káàkiri àwùjọ ọmọ ẹ̀dá àwọn oríṣiríṣi tí ọ̀pọ̀ àwọn òyìnbó wọ́n máa ń fẹ́ láti ṣe òfin tó tó àwọn nǹkan pẹ̀lú àṣẹ tó lọ́wọ́ wọ́n máa dé àgbàlá ibi tí àwọn fíngbáfíngbá wà wọ́n rí igbá fífín bẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n igbá tí wọ́n rí bẹ̀ tó rẹwà jù tó wù wọ́n jù òun náà nígbà onírèsè wọ́n ní láti jẹ́ kí onírèsè darapọ̀ mọ́ ìpàtẹ àwọn oníṣẹ́ ọwọ́ nílùú ń bọ̀. Abẹ́mọ̀ wọ́n máa lọ darapọ̀ mọ́ àwọn òyìnbó níbi ìpàtẹ iṣẹ́ ọwọ́ nílùú Switzerland. Ẹ ṣáà bá mi fi làákàyè pé ìlú tèmi ilẹ̀ Yorùbá wọ́n bá ti sọ́gbà ẹ jẹ́ kó yé wa. Wọ́n lọ darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ wọ́n máa ṣe ìpàtẹ iṣẹ́ ọwọ́ yìí láì ní fa ọ̀rọ̀ mi gùn kí n gé kéékèèké. Níbẹ̀ ni onírèsè máa ti rí arábìnrin kan tó jẹ́ òyìnbó wọ́n máa ti fẹ́ra wọn gẹ́gẹ́ bí lọ́kọláya ìyẹn náà wá gẹ́gẹ́ bí
ìpàtẹ iṣẹ́ ọwọ́ ń bẹ̀ ṣe mọ̀ pé ọ̀nà kọ́nà lè fi ń gbà yìí níbi iṣẹ́ ọwọ́ níbi owó níbi ẹwà níbi ipò onírèsè gbà yìí láti ẹ̀rọ abẹ́ nígbà tó onírèsè padà sílé Aláàfin Ọ̀yọ́ lásìkò ìgbà náà wọ́n fi onírèsè jẹ baálẹ̀ onírèsè lásìkò ìgbà náà ṣe mọ̀ pé ọ̀nà wa ti pọ̀ èèyàn tó ti jẹ́ olórí ìlú olórí àdúgbò ọ̀nà ti pọ̀ kò lè fi gbá mọ́ gbogbo àwọn oníbàárà wọn lásìkò ìgbà náà wọ́n ń wá lọ́tún lọ́sì wípé àwọn fẹ́ kó máa fi gbá fáwọn kó máa fi gbá wọn kí ló wá ṣẹlẹ̀ mú gbádùn àwọn. àmọ́ aláàbò púpọ̀ jù agbára látọwọ́ Ọlọ́run ọba ní ikú tí ó bá mú mi yókù nígbà tó ló máa pa. ikú bẹ́ẹ̀ ń bá ìgbà wo lọ́wọ́ olówó ìbá ti fẹ́ ní ìmọ̀ nílò pa lẹ́kùn ní ìgbà pápá olówó ń ṣe ikú tí ó bá dálákà ní ògbólógbò ẹ̀jẹ̀ àti àgbàjá. ẹ jẹ́ tún yà bàrà sí ọba omi. mi olúwa mi òun ló ń ṣọlá tó bá wọ olúwa mi a máa fún mi. bó bá ti wọ Ọlọ́run ọba mi ló máa ń ṣọlá bọ́lá ṣe ṣọlá onírèsè nìyẹn o onírèsè tí ò tiẹ̀ mọ kò tóun lè dé tí ò máa yẹ tóun lè dé ẹ wo iṣẹ́ Ọlọ́run ọba Elédùmarè ó ti ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ fún onírèsè wá sọ pé òun ò lè fi gbá mọ́ ẹ máa lọ bá àwọn èèyàn ohun tó kù kẹ́ ẹ máa lọ fi gbá lọ́dọ̀ wọn kẹ́ ẹ máa lọ ṣiṣẹ́ darapọ̀ mọ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ tí wọ́n ń ṣe wọ́n máa ní iṣẹ́ ọwọ́ onírèsè làwọn fẹ́ kó máa ní òun ò lè ṣiṣẹ́ mọ́ ṣe rìkíṣíkú ti dáyé ọjọ́ ti pẹ́ àbòsílẹ̀ ti wà ọ̀nà ti jìn àwọn olóyè ìlú tó jẹ́ àwọn olóyè jàǹkànjàǹkàn nílùú àwọn olóyè àwọn Ọ̀yọ́mèsì nílùú lásìkò ìgbà náà wọ́n lọ bá Aláàfin Ọ̀yọ́ Aláàfin ẹ bá wa pàṣẹ fún onírèsè kó padà sẹ́nu iṣẹ́ kó máa ṣe ó fi ń gbèlú alárugẹ ni ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ kó padà sẹ́nu ẹ bá pa aláṣẹ fún un kí ló onírèsè kí ni Aláàfin Ọ̀yọ́ wá wí kí ló wí nígbà náà. ìlú owó tó bá wọn olúwa mi ìyá sí fún ní lọ́mọ tó bá wọn pọ̀ ṣe àmì àkókò dúró tẹ̀lé kọ́kọ́. America special ẹ̀ ń gbọ́ yẹn eléyìí ni wọ́n ṣe nígbà tí wọ́n ti Amẹ́ríkà dé kó jẹ́ pé ààyè wà fún wa dáadáa ni tá à ń ṣe lójúkorojú làjà balẹ̀ àbá béèrè kan lọ́wọ́ wa kí lórúkọ rẹ àwo orin Alhaji Àgbà kí lórúkọ àwo orin Alhaji Àgbà tó fi gba oyè dókítọ̀ kí ló orúkọ àwo náà torí pé kò sígbà láàyè pé kájọ sọ̀rọ̀ pọ̀ kájọ máa wòra wa kájọ máa sọ̀rọ̀ àsìkò ṣì ń bọ̀ tá a máa ṣe ètò wa bẹ́ẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa ṣé wọn pé Àyìnlá Ọmọwúrà tí mo ṣe lò fún wa nínú ètò wa tó kọjá mo ní wọn tó bá ṣípà là máa gbé pé mo ti ṣípà ẹgbẹ́ mi mo ń bẹ̀bẹ̀ ni gbogbo ẹni tẹ́ ń gbádùn mi ẹgbẹ́ mi kéètò wa yìí kó lè rọrùn ju bó ṣe tún wà yìí lọ kí lórúkọ àwọn náà ayé níbi tọ́nà gbé fún wọn ní làákàyèdè ọpọlọ tọ́nà bá fún Alhaji Àgbà wọ́n rìn ìrìn àjò tí wọ́n rìn wọ́n sì mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wá ń bẹ̀ láti wá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ láti wá sọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi níbẹ̀ lásìkò ìgbà náà. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó máa di gan tó gbẹ tí mo lè ná kìlọ̀ síbi tí mo ń lọ yàn Ọlọ́run. ọmọ ìyá mi má fọ̀ Al-Hikmat ni màá lọ Allah bẹ́ẹ̀ máa ti ráwọn ṣe ó yapa ń bẹ̀ gan. àtúndì ṣe lọ to look sexy you want to look beautiful. ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. better designer tó dúró re lára. Al-Hikmat fabrics and models well. ó yapa. agarawu ọmọ tó ṣe ó ṣe. you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat better designer ó wà lẹ́bí ẹ̀pá Al-Hikmat ká lọ ṣara lóore yẹ́jẹ́ Al-Hikmat quality and better service we dey here to make you look sexy má pa mí nà
ọmọge tó wọ designer bẹ́tà polo ó wà lẹ̀ jalabia ó wà lẹ̀ ankara pẹ̀lú lace ó wà lẹ̀ plain and pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀ alikman ó wà lẹ̀ you bring some modest wears ọmọ pẹ́ ó yá locate ó wà lẹ̀ you dey do delivery ó wà lẹ̀ want to look sexy want to look beautiful 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 ọmọ tó nà ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. Better designer tó dúró re lára Alikman fabrics and modest wear ó yapa agarawu ọmọ tó ṣe òṣè you want to do shopping Alikman la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Alikman la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Alikman kalo ṣara lóore Alikman better designer ẹ wà lẹ́bí ẹ̀pá Alikman kalo ṣara lóore Alikman. My brothers and sisters, let us visit Alikman for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34. Lagos Abeokuta Expressway, MJ bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081 86 72 5665. Thank you. Right Ventures, importer and dealer of all kind of quality men's shoe, slippers and sandals. Bàtà ọkùnrin lóríṣiríṣi láti òkè òkun. WhatsApp number wọn ni 08024061260. Ẹ pè wọ́n sí 07087024524. Wise Right Ventures lẹ pè yẹn. Alájì àgbà gbogbo ọ̀nà kọ́nà ni wọ́n fi ọwọ́ ba ìdílé kọ̀ọ̀kan níbi orin wọn níbi ẹ̀bùn tọ́nà wọn bá fún wọn. Ẹ wá gbọ́n tí Aláàfin Ọ̀yọ́ wí fún àwọn ìjòyè tó lọ bá wọn ni ẹnu Aláàfin Ọ̀yọ́ ní gbólóhùn òwe tá a lò yìí ló ti kọ́kọ́ jáde. Tó nírèsì bá tiẹ̀ wá kọ̀ tó lóhùn òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun láéláé kí ó lè parun ni. Èèyàn tó mú láti ìlú tó yẹ pé pátó fín náà mú láti ìlú yẹn tó fi mú lọ sí ìlú òyìnbó tó fẹ́ yàwó lọ́hùn tó gbé wá sílé tí wọ́n tó dẹni ìyẹn ní àpọ́nlé bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan yìí náà ló ṣe tó fi jẹ baálé ìlú yẹn torúkọ ò sì parẹ́ orúkọ yẹn ò lè parẹ́ kí ló wá ṣe tó fi dà bẹ́ẹ̀ ṣèbí igbá tó fín náà ni kò lè parẹ́ láéláé tó nírèsè bá tiẹ̀ wá kọ̀ pé òun fi gbá mọ́ ìtó ti fi sílẹ̀ ò lè parun láéláé ẹ̀yin ìjòyè ẹ fi sílẹ̀. Aláàjì àgbà ṣé ohun tó ṣe sílẹ̀ ṣó lè parun ni kò lè parun ó ti kú ó ti lọ kí ni wọ́n fẹ́ ṣe sílẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe sílẹ̀ wọ́n kọrin kí ló fẹ́ ṣe sílẹ̀ wọ́n sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe sílẹ̀. Ọmọ ẹgbẹ́ P-Man ni mí ọmọ ẹgbẹ́ P-Man ni mí ìtorí tí mo ṣe wọ aṣọ yẹn ni tó yẹ pé tí Aláàjì àgbà bá wà láyé ẹgbẹ́ tiwọn náà ni ẹgbẹ́ táwọn náà wà àwọn náà wà nínú ẹgbẹ́ náà mo ṣe mọ́ wọ̀. Kí ni wọ́n ní lọ́kàn tó fẹ́ rò tó yẹ pé nígbà tó bá lọ tán tí wọ́n máa rí sọ nípa tiẹ̀ ẹlòmíì ò tí ì kú gan orúkọ ẹ̀ tí ń parẹ́ nítorí ìwà tó ti wù sílẹ̀ látàná ìwà ẹ̀ wá ń ṣẹlẹ̀ lónìí. Àwọn nǹkan míì tá a fi ń ṣe ẹ̀fẹ̀ tá a fi ń ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ àlùfàṣà táwa olórin àwọn olórí àwọn amúlùdùn tá a kà kún ó máa ń padà bọ̀ ṣé bẹ́ẹ̀ làlájà àgbà mọ́ ni ṣé àwọn náà mọ́ délẹ̀ ni ṣé wọn ní àwọn ìwà tí wọ́n ń wù ni tí ó yẹ pé àìtọ́ ṣùgbọ́n wọn fi gbéraga lé lórí ìwà tí wọ́n ń wù yẹn tí ò tọ́ yẹn wọn gbéraga lé lórí wọ́n bo ìwà yẹn ni ìtọ́wọ́n pé ṣẹlẹ̀ wọ́n bò ní wọn fi gbéraga ẹlòmí àwùwà àbàjẹ́ á tún fi torí àwọ̀ á tún fi kọrin á tún búra wọn ìwà àbàjẹ́ tó wù á tún fi búra wọn á tún fi yẹ̀yẹ́ ara wọn láì dáa ṣẹ́rù kó lè parẹ́ ni kò lè parẹ́ apá ò lè jọ àwọ̀ láéláyè kò ṣeéṣe tànà ẹ ló wá ń ṣiṣẹ́ lè ní báwo ni ẹjọ́ àròpé tọ́lá máa rí. ìlẹ́yìn ọlọ́run ṣe o ọba tààlà o ọ̀rọ̀ mi dẹ̀wọ̀ ẹ̀ ìlẹ́yìn
ń ṣeré ńgbà yẹn láti ibì kan síbi kan tó ń kọrin tó ń ṣe ogun ẹ̀ tó ń ṣe àwo kó mọ́ tó máa ṣẹlẹ̀ lọ́la èmi tí mi mọ̀ tá àkọ́ra wa rí yìí èmi nìfẹ́ wà lọ́kàn mi tí mo tún lò lórí ètò mi ẹ̀yin náà gbìyànjú rú bẹ́ẹ̀ ẹni tí Alhaji Àgbà ṣe sílẹ̀ kò lè parun láéláé ẹ̀kọ́ oríṣiríṣi ló wà nínú ọ̀rọ̀ wọn ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́wọ́n ba ẹ jẹ́ ká lo orin dídùn ká lò ó ká fi gbé orílẹ̀-èdè wa Nàìjíríà ga ẹ jẹ́ ká lo orin dídùn ká lò ó ká fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká lo orin dídùn ká fi ṣe hùwà tó tọ́ káwọn èèyàn ní lẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀. ṣẹ́ni tá a bá kọrin tó dùn tá a lo ẹ̀fẹ̀ tá a kọrin ẹ̀fẹ̀ táwọn èèyàn lẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ ó da púpọ̀ yìí ò ní a máa ta yìí ò ní a máa jẹun yìí ò ní a máa jẹ ká máa jèrè ṣùgbọ́n káwọn wípé tá a bá lọ tán ṣé kí ni ìtumọ̀ máa wúlò àwọn òyìnbó wá lo kí ni kan wá ní ká jẹ́ evergreen ṣé wọ́n gbìyànjú láti jẹ́ evergreen inú gbogbo àwọn orin tó ń ṣe pátápátá ìwọ ló evergreen bẹ́ẹ̀ yẹra ẹ̀ wò ìwọ tó ń ṣeré orí ìtàgé àwọn eré tó ń ṣe ìwọ ló jẹ́ evergreen bẹ́ẹ̀ táwọn èèyàn lè rẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀nàkọ̀nà tó ń kí wọ́n gbé ọ̀rọ̀ ti ilé ayé ẹgbà ìwọ ni wọ́n ṣe ń bẹ̀ tó yẹ pé nígbà tó bá lọ tó wọ́n á tún máa rẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣèbí ká lè ṣe ẹ jẹ́ ká fi ẹ̀fẹ̀ sí ẹ jẹ́ ká fi lè sí ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ àlùfàǹṣà ọ̀rọ̀ tí ò wúlò tí ò bá ìjọmu tí ò bá tẹ́tí ọmọdé ìwọ̀n tó wá ní wọ́n máa gbọ́ lọ́wọ́ ní kọ́mọdé kọ́ ẹ̀pá ẹ̀parí yẹn ẹ̀ka ẹ̀jẹ̀ kọ́mọ yìí gbọ́ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ kò sí ìtorí bẹ́ẹ̀ lọ́nà Alhaji Àgbà àti tó bá ṣe ẹ̀fẹ̀ wọn àtúndẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú nítorí tọ́lọ́run ká lo àyè àsìkò Alhaji Àgbà yìí ká lo ìpadà ìtọ́ ti kú yìí ká fi kọ́ ẹ̀kọ́ tábà ti ń gbọ́ àwọn omi ètò yìí tábà ti ń gbẹ́tò yìí ẹ jẹ́ ká ronú lórí ẹ̀ pé ọ̀nà wo láàgbé gbà gbogbo ẹgbẹ́ pman káàkiri gbogbo àgbáláyé pátápátá ẹ̀yin lọ̀rọ̀ yẹn tá lórí jù ẹ jẹ́ ká rántí Alhaji Àgbà sí dáadáa tá a fi túnra wa ṣe ni ká gbàgbé pa pé ẹnìkan ló dá fújì ẹnìkan ló dá pé ẹni tó kú dá fújì òun náà sílẹ̀ dà òun náà dà àṣà Ọlọ́ládé Ahmed òun àti òun àti fújì àti gbogbo òun dà gbogbo ilé tó kọ́ sílẹ̀ òun dà bí wọ́n bá tẹ̀ kó ọ̀run dálẹ̀ ìyẹn ò ṣe kankan ṣùgbọ́n ronú bọ́ ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá lọ tán ní tó máa sọ nípa tiẹ̀ náà ohun tó dáa jù nìyẹn Ọlọ́run bá dúró tì wá àdúrà wa gbà Alhaji Àgbà ẹni tá a lè gbàgbé láéláé ni òun ẹni tó yẹ pé ẹ̀kọ́ ẹ̀ ní tàárọ̀ tọ̀sán talẹ́ àti mùsùlùmí àti kírísítẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé ló kọ́ lẹ́kọ̀ọ́ àǹjọ̀nú ni màláìka ni òjíṣẹ́ Ọlọ́run ọba kan ni Alhaji Àgbà ọ̀nà tó gbà wá jíṣẹ́ tiẹ̀ ló yàtọ̀ tó bá jẹ́ ní ìnira ni wọ́n wà báyìí Ọlọ́run àbá mú ọkọ̀ mi àbá fi wọn sínú dẹ̀kun tó bá jẹ́ ní dẹ̀kun lọ́nà bá ṣèlẹ̀kùn dẹ̀kun wọn pé ọdún mẹ́wàá tí wọ́n jáde nílé tó fayé sílẹ̀ tó káyé gbódì pòṣe gbogbo onífújì pátápátá mo kí wa pé a kú ara fẹ́ra kù gbogbo àwọn olórin pátápátá mo kí wa pé a kú ara fẹ́ra kù Ọlọ́run àbá á jẹ́ kí gbogbo wa pátápátá náà ká dàgbà ká dògbò ká tó kú gbogbo ẹ̀yin èèyàn mi tààrọ̀ ta ti wà níbà yìí tá ti ń ṣe ìrántí Alhaji Sikiru Ayinde Barrister MFR oyè tó ju oyè lọ lẹ́yìn tí wọ́n gba oyè tó ju oyè lọ tán lọ́ tí wọ́n gba olóògbé yẹn ló parí gbogbo wa pátápátá mọ̀lẹ́fẹ́ kẹ́ mọ̀ yìí pé o Alhaji Àgbà màláìkà kan ni o lára àwọn tí wọ́n ṣe gbẹ̀yìn wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ti jọ wà láti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n jẹ́ pé wọ́n ti mọ̀ pé àwọn tí mo fẹ́ ṣe kẹ́yìn rèé Alhaji Àgbà ọ̀nà àbámi fọ̀rọ̀ kẹwọn gbogbo ẹ̀yin tá a ti wà níbí báyìí látàárọ̀ tá a ti jọ wà pẹ̀lú mi tá a ti ń tò pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gbogbo ẹni tó bá máa kú náà á dàgbà á dẹ̀ fi ṣe rere sílẹ̀ á dẹ̀ fohùn rere sílẹ̀ ọmọ rẹ̀ á dẹ̀ gbé yẹn ní kọ̀ọ̀kan wa náà. Tówólawí Ayọ̀pọ̀ mo kí yín ẹ ṣé púpọ̀ Ọmọbọ́láńlé ọmọ Gbọ́láwẹ̀ Ògúnlẹ̀yẹ Simiat gbogbo yín mo kí Badrat Azeez mo kí gbogbo yín pátápátá ẹ ṣé àdúrà wa gbà àjọ ṣàṣeyege Ọlọ́run àdúró tì wá orúkọ mi ò yípadà èmi náà kúkú ní ìmọ̀ ọmọ yín Arábì Ìṣọ̀lá ní kí dáa gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ akúrúmáṣe yàn jẹ́ kan kọ́ làbákẹ́ méjì kọ̀ Yorùbá ò ní parun lágbóolé ẹnì kọ̀ọ̀kan wa Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò Lẹ́wà Yorùbá èmi máa sọ pé ohunkóhun tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹ́ra mọ́ dáadáa o yóò kúkú ta lọ́jọ́ kan ọlọ́wọ́ bọ́tìnì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n gbádùn Alhaji Àgbà kí n jó yá díẹ̀. Ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí tí ikú ṣe o.